ẹlẹ́bẹ̀rẹ̀ èèyàn wa tó ń gbádùn ètò yín ètò wa ìròyìn yàjóyàjó láti ibikíbi tẹ́ ẹ bá wà lórí ìkànnì wa ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn. Orúkọ tèmi ni Olúmárígún Àyìndé. Owó kò lè ra ìpinnu mi lórí ohunkóhun. Ezekwesili fọ̀n jáde bẹ́ẹ̀ ló tún sẹ́ kanlẹ̀ wípé òun kò gba owó bọ̀bẹ́ kankan lọ́wọ́ Natasha. Ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso fétò ẹ̀kọ́ nílẹ̀ Nàìjíríà tí tún ń ṣe ẹni tó ń pè fún àkóyawọ́ ètò ìṣúná ìṣèjọba Obi Ezekwesili ti sẹ́ kanlẹ̀ lórí ẹ̀sùn kan wípé ńṣe ni òun gba òbítíbitì owó lọ́wọ́ sẹ́nitọ́ Natasha látàrí ẹ̀sùn ìfàbùkù kanni àbòsákọ tó fi kan adarí ilé-ìgbìmọ̀ asòfin Godswill Akpabio. Ó sọ̀rọ̀ alágbára yìí láti pàṣẹ ìkànnì ayélujára rẹ̀ tá a mọ̀ sí X eléyìí tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ nídáhùn sí ẹ̀sùn tí Sandra Duru ẹni tí í ṣe ìlúmọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ kan tó fi United Kingdom ṣebùgbé lẹ́ni tí àwọn èèyàn túmọ̀ sí ọ̀jọ̀gbọ́n Ngbeke. Duru lẹ́ni tó ti sọ síwájú sí wípé ẹ̀sùn àgbélẹ̀rọ lásán ni ẹ̀sùn tí sẹ́nẹ́tọ̀ Natasha ń gbé kiri àti pé ó tún san owó bọ̀bẹ́ fún Obi Ezekwesili fún àtìlẹ́yìn. Nígbà tó ń fèsì sí àwọn ẹ̀sùn yìí, Ezekwesili ṣàlàyé wípé ẹ̀sùn tí Dírì fi kan òun yìí kò ní gbòǹgbò bẹ́ẹ̀ kò rẹ́sẹ̀ walẹ̀ rárá àti pé irú apanilẹ́rìn gbáà ni ẹ̀sùn yìí. Ezekwesili kò ṣàì mú wá sí ìrántí pé ọjọ́ ti pẹ́ tí òun ti wà ní ìdúróṣinṣin àti ìjàgùdù fún ìdájọ́ òdodo àti àkóyawọ́. Níparí, ó ṣàtẹnumọ́ àtìlẹ́yìn rẹ̀ fún sẹ́nẹ́tọ̀ Àpótí Uduagha lẹ́ni tó ti ń béèrè fún ìwádìí lórí ẹ̀sùn tó fi kan Akpabio. Bọ́kọ̀ bá ròkun tó rọ̀ṣà yóò padà sébùté. Ibí ni a ti ṣẹ́rí wálé fún ìròyìn yàjóyàjó fún tàsìkò yìí láti iléeṣẹ́ Jígí Alára. Olúmárígún Àyìndé ló ti ń ròyìn. Ó tún dìgbà kan náà. Ètò tó ń wá ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.